kí gbogbo ẹ̀yin tẹ́jẹ́ olólùfẹ́ wa gẹ́gẹ́ bá a ti máa sọ wípé kí ìtàn Yorùbá má dàrú ó ṣe pàtàkì gan torí pé wọ́n ní ọ̀kánjọ́ ọ̀jẹ́ kí wọ́n mọ̀ pé mọ́ báyìí ẹni tí apá tọ́ sí ó ti yọjú sí kọ́ńkọ́lọ́ tán mami àmọ̀ pé lóòótọ́ lódodo Aláàfin wọn ò gba adé Ṣàngó ní Kòso tọ wọn ní kí igun kò mọ pẹ̀tù alẹ́ni tó lẹ́tọ̀ọ́ tó yẹ kó gbé adé yìí fún bàbá wa Aláàfin. yàyè gángan yàyè. Báwo ni yàyè yẹn ṣe jẹ́? Olóyè yàyè. Olóyè yàyè. Àwọn ni wọ́n á gbé adé bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ń kìkì ládé Aláàfin adé aládùúgbò ìdàgbà fAláàfin ní ìjọba. bẹ́ẹ̀ ni yàyè yẹn ló lẹ́tọ̀ọ́ àti gbé adé Aláàfin. Èèyàn wa náà láti ń gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ o ẹ bá wà tán ilé kẹfù ilé ìkan kẹ bá ti sọ lẹ́ẹ̀kan sí Kòso la wà ibi tí bàbá wa Aláàfin ọ̀wọ́ adé Abímbọ́lá Ẹlẹ́wẹ̀tù tí wọ́n ti gba adé Ṣàngó gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé ojúṣe Ṣàngó nínú oyè Aláàfin ìṣojúṣe tó kéré o. Mọ́mí kí ni ìmọ̀ràn tí ẹ fẹ́ gbà àwọn èèyàn pàápàá jùlọ lórí ìtàn wa tó ti sọnù? Ọ̀làjú náà ní dẹ́tàn yọ sọnù àtọ̀tọ́jú àrùn ọ̀làjú ni ọ̀làjú ní da gbogbo nǹkan yìí ìwé àmọ̀jù ní da gbogbo nǹkan yìí àìsíṣẹ́ bá a ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní òjò gbogbo nǹkan yìí ó túbà kó tún ṣe mọ́ nígbà tá a ṣe bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní òjò gbogbo túbà kó tún ṣe mọ́. Kódà pẹ̀lú gbogbo bí bàbá wa Aláàfin ṣe ṣe látijọ́ ìlú lọ́tún ló ṣe kí ni ṣé inú yín dùn sí? Inú wa dùn sí o yọ pẹ̀ ń bẹ́ o yọ pẹ̀ ń bẹ́ o ìgbà rẹ̀ ọ̀rọ̀ wa lọ́rùn o ìgbà rẹ̀ ọ̀rọ̀ ìlú Ọ̀yọ́ lọ́rùn yọ ọ̀rọ̀ Nàìjíríà lọ́rùn yóò sì jẹ́ tí ó sì pẹ́pẹ́pẹ́ yóò sì rọ̀ náà lọ́rùn gbogbo nǹkan lè ní dàrú. Tó túmọ̀ sí pé wọ́n ní ẹja ṣe bí wọ́n ṣe kó lè rí bí ṣe rí bàbá wọ̀ wá dé wọ́n dẹ̀ ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe dandan ni kó rí bó ṣe yẹ kó rí fún wọn. Ẹ̀yin wa ní ìkànnì wa Olóòótọ́ TV bàbá subscribe sí YouTube channel wa láti òní tó fi dijọ́ tí bàbá wọ̀ parí ètò ìgbádé wọn ní ọjọ́ kẹfà oṣù kẹrin àmà fún yẹn bí àmà wa ìṣàdúpẹ́ tí ọmọ agboolé Kòso ọmọ ilé ìyá yẹn lé ọmọ ilé ìyá yẹn lẹ́yìn lágbo ṣé ní Kòso wàyí náà nínú ilé ìyá yẹn nínú Kòso yàyè bẹ́ẹ̀ ni. Tó túmọ̀ sí pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí lè ṣe tójú yóò dá sí. ojú ọ̀dà sí o. Ẹ ṣe àdúpẹ́ màmá. Ọmọ aládé ládé Aláàfin ọ̀ládé adé aládìkún la gbà fAláàfin ọmọ ọ̀pọ̀lọ́ mẹ́sàn-án àdìkún tí gbogbo wọn ń bọ́pa lójú orí ọmọ àkùkọ kan gàgàrà tí ń falẹ́kọ̀ọ́ tí ń fòwúrọ̀ kọ́ ọmọ tí ní mọ́ra tó ń kò sí orí wá nípa bí ìsìnkú ọmọ aládé Aláàfin ọ̀ládé. ọmọ aládìkún la gbà fAláàfin ọmọ òwú so bí òso ọmọ òwú làbí ọ̀là ọ̀là kókò ọ̀là làbá ọ̀là kúlukú bàbá aṣọ ọ̀là bọ̀rọ̀ bàbá bá fìlà ọmọ òwú orí òkìtì jẹgbẹ̀nẹ̀ ní sọ̀ká. Sunday láàárọ̀ kùtù Sunday tọ́ba wá di ìwé báyìí wọ́n á pé sí ìdí òòṣà wọn sẹ́ẹ̀rí wọ́n á jó wọ́n yọ̀ tílẹ̀ òkun fún mọ́jọ́ kejì níbi òòṣà wọn ẹni bá sọ pé kẹ́ ẹ má ṣe Ṣàngó mọ́ ẹ má gbà fún bẹ́ẹ̀ bá fẹ́ máa sọ ya bí gbogbo ṣàyókù náà gbogbo ẹ̀ní ẹja máa ṣe ẹ má jẹ́ kí wọ́n gba ìdè lọ́wọ́ wa o ẹ má jẹ́ kí wọ́n gba kélé lọ́wọ́ wa o lọ́rùn wa o ó dùn mọ́ mi púpọ̀ pé ẹ yẹ bàbá wa sí bẹ́ẹ̀ sì péjọ yìí bẹ́ẹ̀ sì ẹ fi hàn pé ẹ fẹ́ràn rẹ̀ ẹ fẹ́ràn gbogbo àwa tó tẹ̀lé ọlọ́wọ́ yẹ ẹ̀yẹ náà sí i. Àṣẹ. Kòso wa yìí yóò tóbi yóò nílá lágbára lọ́wọ́ kábíyèsí Ṣàngó náà ìdúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun. Thank you. Lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká fún bàbá wa Professor Wande Abímbọ́lá ẹ jẹ́ ká fún wa látẹ̀wọ́ dáadáa. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá wa sọ yìí tó gbé tí ò tó wọlé kò ní gbà tòsí jáde. Lẹ́ẹ̀kan sí à ń kí His Imperial Majesty olórí ọba nílẹ̀. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká.
Akí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ní ìkànnì Olóòtọ́ TV a wà ní agboolé ọgbà Ọ̀yọ́ níbi tí ìgbàdé bàbá wa Aláàfin Ọwọ́adé Abímbọ́lá Ẹlẹ́wẹ̀tù wà ó ti lọ lọ́wọ́lọ́wọ́ oríṣiríṣi láti rí ibẹ̀ lọ́lọ́kọ̀ọ́ a ní àwọn àlejò láti òkè òkun náà kí lorúkọ yín. Bàbá pẹ̀lẹ́ ọkọ ẹ̀tọ́ orúkọ tèmi ní Fálàdé Akínáwù Àdìsá. Orúkọ mi Ìfàsọ̀lá ẹ̀yìn kọ́ Tọ́ni Ọ́rílà Ìfàdára. Ẹni ẹjọ́ fẹ́ Ìfábùnmí. Ìfàsọ̀lá rẹ̀ mọ́. Miguel Ògúntọ́nà Ìfámúrẹwà. Miguel Ògúntọ́nà Ìfámúrẹwà. Bẹ́ẹ̀ ni Miguel Ìfádòyìn. Ìfádòyìn. Luis Ramos Ìfádàrà. Ìfádàrà ọ̀dà ẹ ṣeun adúpẹ́ ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀pákùtẹ̀lẹ̀ fún wọn gẹ́gẹ́ bí aṣojú wọn kí ni àṣebídà wà ń bí lónìí. Ṣe rí ìlú wa dùn nítorí pé àǹfààní gan láti rí ọgbà tuntun torí pé àwọn ọmọ àwọ̀ wà ní Nàìjíríà láti ìlú Spain torí pé ó fẹ́ àṣà àgbèsèsè Yorùbá gan bákan náà àwọn òṣìṣẹ́ rí àǹfààní láti rí ọgbà tuntun adúgbò fọlọ́ọ̀lù adúgbò lọ́wọ́ ìṣeun ní ọ̀la yóò padà lọ sí ìlú wọn bẹ́ẹ̀ ọgbà inú wọn dùn láti rí ọgbà tuntun bẹ́ẹ̀. Kí ni ìmọ̀ràn yín fún àwọn ọmọ Yorùbá nípa àṣà àti nípa àṣà àti Yorùbá ṣe rí mú bẹ ní Nàìjíríà mú bẹ ní Ọ̀yọ́ láti ọdún mẹ́wàá sẹ́yìn ṣùgbọ́n láti ọdún mẹ́ta sẹ́yìn wọ́n máa lọ sí UWA University of Ibadan wọ́n máa ṣàlàyé fún un pé ẹ̀yin ará mi mùsùlùmí ni ìgbàgbọ́ kìrìsìtánì àti ọmọ òṣìṣẹ́ ẹ má gbàgbé orísun ẹ má gbàgbé orísun tìyín ó lè sí ẹ̀sìn mùsùlùmí ni ó lè sí ẹ̀sìn ìgbàgbọ́ ṣùgbọ́n ẹ má gbàgbé orísun tìyín o ẹ má gbàgbé òtítí pé mo ìmàràn gidi bàbá mo rí pé ọ̀pọ̀lọpọ̀ nìyàn
ìpàdé Orísun. Ọ̀rẹ́ sáré tó fá lọ, bí ènìyàn ń tọ́ má ṣe bá o, bí ènìyàn ń tọ́ má ṣe bá o, òtítọ́ korò ìfáàní orí ayé lẹ́nu. Ó dùn gidigidi èyí tàn sọ fọ́mọ èyí lè sọ fáyà ẹbí mi aláàgbé eléyìí sojú mi ẹnu ọlọ́pẹ́ làwa o ẹnu ọlọ́pẹ́ ni o ẹ̀mí ọba wa yóò kò fọ́ wa o àwa náà orí tiwa ṣe ń bẹ ìlú ọ̀ yóò ní dàrú lápapọ̀ yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ o tó àbàlá ìṣòro. Inú mi dùn dáadáa tí wọ́n bá gẹ sínú mi kò ní kọsẹ̀ torí òní ni ọba wa Abímbọ́lá Akeem Owóadé ní ọba wa gbadé tó gbadé ṣẹ̀ǹbáyé adé tó ga jùlọ ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Káàárọ̀-o-jíire tí ẹrú tọmọ àwọn ni wọ́n tú yáyá jáde ni wọ́n tú yáyá tí wọ́n tú yáyà jáde láti wá bá ọba wa yayọ gbadé tuntun kí ìgbà wọn kó tù wá lára kébi ọmọ kéku ọmọ kébi eku kẹyẹ ọmọ kébi ẹyẹ kọmọ èèyàn kọmọ fọrùn bí ọmọ ènìyàn kí a mọ rojú ká mọ ráyè kí àlàáfíà ìdùnnú tó ń tayọ̀ tó ń tìdẹ̀ra kọjọba ní ìlú Ọ̀yọ́ kí ìgbà wọn kó tù wá lára kó tù wá sáyọ̀ kó tù wá sí rọrùn kí ọmọdé kọmọ kú kí àwọn àgbààgbà náà kí wọ́n mọ tètè rọrùn kí àsìkò ọba wa kọrọ aráalé kọrọ ará oko ìlú Ọ̀yọ́ ní bàjẹ́ o. Èmi ni olóyè Ọ̀jẹ́bọ̀dé Bámidélé tí wọ́n jẹ́ alága eléégún gbogbo Ọ̀jẹ̀ ní Ọ̀yọ́ state pátápátá. Ìwúyè Aláàfin Adéyẹmí Alólódù pẹ̀lú títí ọba Ọ̀wádé báwo ló ṣe rí síra wọn. Ọ̀nà jìn síra wọn o ọ̀nà jìn gan torí gbà wọn ìlú ò tí fẹ̀ tó báyìí gbà yẹn èmi náà sì wá bẹ́ẹ̀ torí mo ti jáde primary school gbà yẹn bẹ́ẹ̀ kò tí pọ̀ tó báyìí eléyìí pọ̀ gan o ó sì ti gbogbo Ọ̀yọ́ lára torí kí tí ọba wa yìí ìsìnkú tó joyè yìí kí gbogbo nǹkan wọn tún máa dá sí lọ́yọ̀ọ́ ni àti Nàìjíríà lápapọ̀ torí a mọ̀ pé ọba ńlá ni a sì mọ̀ pé ọba ìṣẹ̀ṣe gan leléyìí tí ó sì máa gbé ìṣẹ̀ṣe lárugẹ àwọn ẹlẹ́ katakítí ẹ̀sìn kí wọ́n lọ ṣe wọ̀ irúnmọlẹ̀ ti dé irúnmọlẹ̀ ó sì máa bá wa ṣe ìlú Ọ̀yọ́ tòrò gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ àmọ́ láṣeyọrí. A rí i pé bàbá yìí wọ́n ń kó ìlẹ̀kẹ̀ fásọ́rùn ìlẹ̀kẹ̀ Ṣàngó sọ́rùn ṣé wọ́n kàn fi ń ṣoge ni àbíbò. wọ́n fi ṣoge o ẹlẹ́sìn ìbílẹ̀ gidigidi ni wọ́n Ṣàngó torí a gbọ́ nínú ọ̀rọ̀ wọn wípé wọ́n máa ń sọdún Ṣàngó ní Canada lọ́dọọdún ní Canada máa ń sọdún Ṣàngó lọ́dọọdún ní Canada a sì wádìí bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀. kódà ẹ ṣeun adúpẹ́ bàbá ẹ pẹ́ fún wa sà. Orúkọ mi ni olóyè Ọlánìpẹ̀kun Onífádé Abíóyè jẹ́ aṣíwájú awo ti ìlú Ọ̀yọ́ lápapọ̀ jẹ́ alága àti alákòóso fún gbogbo oníṣẹ̀ṣe pàápàá jùlọ ẹni mo jẹ́ olùdarí àti alákòóso fún ètò orò ọba àṣàlájẹ ọba àṣẹṣe ọba àṣẹdálẹ̀ ọba tí ó yàn pọ̀sí ọba tí ó yàn ayò ṣe mọ̀ látayébáyé ni èèyàn tó pọ̀ ní tí máa jà sí nǹkan yọ ẹni tí ọba mọ́lẹ́sí tọ́ síwájú lọ́gbà kò tẹ́ni ẹni tí ó bá róye jẹ dandan ní kárí ẹ àpẹẹrẹ òní lẹ́yìn káfàrọ̀ wà pé kí kálukú sì sùúrù kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọba kí ìlú Ọ̀yọ́ lè túbà kí ìlú Ọ̀yọ́ lè túṣẹ kí ìlú Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Aláàfin ọba tó tóbi ni ọ̀rọ̀ tá a lè sọ tá a lè sọ tán àfi ká mẹ́nu bà díẹ̀ ńbẹ̀. Láti ìgbà ayébáyé wọ́n ní bọ́mí kí ọba bá tàn yóò bá àrọ́bá ń bàbá ìtàn. Látàyé Aláàfin Ọ̀rànyàn ni Aláàfin Ọ̀yọ́ ti ní ilẹ̀ láti ilẹ̀ Yorùbá tó dé dáhùn. Aláàfin ni apàṣẹ lórí gbogbo ilẹ̀kílẹ̀ ìbá tí ń jẹ́lẹ̀ káàárọ̀ oòjíire. Aláàfin ni máa darí ogun fún gbogbo ìlú tí àwọn onísùnmọ̀mí bá fẹ́ kógun jà. Aláàfin ni máa pẹ̀tù sáwọ̀.
ṣe rí wọ́n ní tí ọmọdé bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ gbogbo àwa tí a jẹ́ ọmọ káàárọ̀ oòjíire ẹ jẹ́ ká mọ ìtàn ilé bàbá wa ẹ jẹ́ ká mọ ìtàn ìlú wa ẹ jẹ́ ká mọ tàbí níbí wa pàápàá jùlọ ká mọ sọ ìṣẹ̀dálẹ̀ àti ìṣẹ̀ṣe wa nù àṣà ẹni ìṣe ẹni ìṣẹ̀dálẹ̀ ẹni ìnìdánimọ̀ ẹni tá a bá wò ní ilẹ̀ tònítọ́mọ́ ẹ jẹ́ ká wo orílẹ̀-èdè tá a wà tí ọmọ Yorùbá tó bá lọ sílẹ̀ kílẹ̀ a ó mọ̀ sọ oríṣiríṣi èdè tí kò papọ̀ médè abínibí wa èyí ń ṣàfihàn pé a ti ń ta ẹ̀yà ara wa àbí ẹ̀yà wa a ti ń ta lọ́pọ̀ bí àwọn ẹ̀yà míì bá dé lòkìlò á ti bí ìmúra mọ̀ wọ́n á ti bí èdè mọ̀ wọ́n tí wọ́n bá rí lédè wọn á ti bí ìṣe wọn kódà á ti bí ìlànà ìjẹ ìmú àti ìṣẹ̀ṣe wọn á fi mọ̀ wọ́n tó àrọ́wà tèmi ni pé àti mọ̀ràn mi ó ní pé ó bá àwọn ọmọ Yorùbá ẹja padà wálé kò sí bí a ṣe lè kọ́ èdè elédè tá a lè máa sọ télédè ṣùgbọ́n nígbà tí a bá padà sí ìlànà abínibí wa ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti bí èdè lẹ́yìn èdè ẹ jẹ́ ká gbọ́ lágbọ̀yanrantí tá a bá gbédè tán ká tún lọ sí ibi àṣà bẹ̀rẹ̀ láti bí ìmúra àṣà bẹ̀rẹ̀ láti ibi ìjẹ láti bí ìmu láti bí ìṣe àyíká kọ̀ọ̀kan títí tó fi dé ẹ̀sìn ìṣẹ̀dálẹ̀ wa tí a bá tún sọ̀rọ̀ nípa ẹ̀sìn àbáláyé wa tó jẹ́ tiwa ní Yorùbá àti ẹ̀rọ ọmọ Yorùbá lọ́pọ̀lọpọ̀ tí ó tún mọ̀ fira ẹ̀ búra pé kí nǹkan burúkú máa ṣẹlẹ̀ sóhun ntí a sì fi bí wa rèé ntí a fi ń ṣe àkóso ìlú wa rèé ntí ń jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá kó máa tùbà kó máa túṣẹ́ rèé a rọ̀ wá ẹ má jẹ́ kí a mọ ẹ̀sìn àjòjì jẹ lẹ́sìn lọ ẹ má jẹ́ kí a mọ àṣà àjòjì jọ aláṣà lọ ẹ má jẹ́ ká mọ èdè àjòjì jọ elédè lọ Olódùmarè ó bá wa ṣe. wà níbi ètò ìgbádé bàbá wa Aláàfin wa dé ṣàdédé a rí pé wọ́n gbé eyín erin jáde wọ́n dẹ̀ fún eyín erin yẹn àwa fẹ́ gbìyànjú àti mọ̀ kí ni pàtàkì eyín erin fífọn fún orò yìí bàbá. láti Ọ̀yọ́lé inú ló ti bá Aláàfin wá. láti Ọ̀yọ́lé lé eyín erin yìí ti bá Aláàfin wá. wọ́n jọ wá láti Ọ̀yọ́lé. tí ọba bá fẹ́ dé adé wọ́n máa ń fan fún ọba ó di dandan fún un nítorí pé tọ̀wọ̀tọ̀wọ̀ ni wọ́n jọ wá láti Ọ̀yọ́lé bó ṣe wà yìí wọ́n fan bó ṣe wà yìí tí ọba bá wàjà wọ́n máa ń fan fún ọba tó bá wàjà. tó túmọ̀ sí wípé tó máa fi fi eyín erin yìí lónìí tó bá fi lè wọlé tó bá ní àjọ̀dún míì tó fẹ́ ṣe ní ayẹyẹ tó bá fẹ́ ṣe ní ààfin ọba ránṣẹ́ sí i láti fan eyín erin yìí bẹ́ẹ̀ ni. ó dà bàbá ṣé a lè fi dídún eyín erin yìí a lè fi ṣe òdiwọ̀n kàkàkí ọba. dídún wọn yàtọ̀ síra wọn. dídún wọn ẹ gbọ́ nígbà tí wọ́n fọ́n tó bá jẹ́ wípé agbára ń bẹ fún wọn láti fọ́n wọn ò máa gbọ́ ní gbogbo agbègbè káàkiri ṣùgbọ́n torí pé wọ́n di àgbà ti dé ó ju kàkàkí lọ. tó túmọ̀ sí pé iṣẹ́ téyín erin yìí ń ṣe ó yàtọ̀ sí ti kàkàkí. bí òjò bá dé tí ara bá ń sán wọ́n gbọ́dọ̀ fọ́n tí ó fi kí ọ ara. gẹ́gẹ́ bí àfikún kó tó di pé kàkàkí dé láti 18th century tó yẹ pé kàkàtí dé eyín erin ọkọ ló tó bá ń lo òde wọn ó pè bàbá tí wá yọ tẹ̀lé wọn lọ wọn mọ̀ fọ́n tẹ̀lé tí wọ́n bá ń ṣe nǹkan ẹ̀yẹ yọ tẹ̀lé lọ àti Ọ̀yọ́lé láti lọ. túmọ̀ sí pé bàbá mi ó ní tí ìdílé kọ̀ọ̀kan jẹ oyè lé lórí àwọn ọ̀sán joyè lórí ìlú yìí Kóso so n tí ẹ̀yin ṣe fálàfin ní. ní afáyé ní fọba jó àgbàwé ní fọba lọ́rùn wọn ẹ fi afáyé ní fún ọba jó àgbàwé oyè fọba lọ́rùn àìfowó joyè. tẹ́nìkan bá tún fẹ́ joyè tí ọba lówó lọ́wọ́ á gbà àwọn rẹ̀ lọ́dọ̀ ọba tí tọba ó fún ní oyè. ẹ má bínú wọn ní òòṣà tàbá ń ṣe dábàá mú ọmọdé tójú ọmọdé ò bá tó òòṣà náà parun ìjà rí ọmọ tí ò ju bí ọdún 15 sí 20 ọdún ní inú ilé tí wọ́n fi yìn yìí tóun náà lè fán
bẹ́ẹ̀ni ara rẹ̀ ni irú èmi ara rẹ̀ ni ẹ̀jẹ̀ bàbá. Ẹ ṣeun. Ẹ̀rọ bàbá mi ní paríparí ǹjẹ́ ṣé wọ́n máa ń bọ kínní ní àdúgbò ọ̀gbun iṣẹ́ òrìṣà bíi láti fi dá ọba lára yá bẹ́ẹ̀ iṣẹ́ òrìṣà àfi kọrin wọ́n fi kọrin. ẹ ṣeun bàbá mi dídún tí ń dùn yìí lọ́rọ̀ kankan tó lọ́rọ̀ tí ń sọ lẹ́nu wọ́n fi kọrin. àfi dání bọ̀sọ̀ lọ́rọ̀ tí ń sọ àfi dání kìí sì ṣe ìlú tí a máa gbé káàkiri ṣẹgbọ́ kìí ṣe ìlú tí a máa gbé káàkiri tí ọba bá ní ayẹyẹ kan ní ọ̀ràn àǹṣẹ́ pé àfọyín irin. kí ló kọ lé tí wọ́n ti ń fọn àfọyín irin àgbàwín oyè sọba lọ́rùn àfọyín irin fọba jó àgbàwín oyè sọba lọ́rùn.
a rí sí ó ṣẹ̀ láyé àkọ́kọ́ ni wípé wọ́n ṣe àwọn ètùtù tó yẹ kó ṣe fún kábíyèsí wọnú ààfin láyé ìgbà kan ṣe ètùtù ọ̀hún ìṣègùn tí àwọn olùrànlọ́wọ́ báyìí ìwúre fún kábíyèsí lẹ́yìn náà wà ní kábíyèsí ṣẹ̀ṣẹ̀ wá wọ